Apata Uyasatainment TV, your number one birthday RNL. Ọlọ́dún ni wọ́n ó máa dúpẹ́. Ọlọ́dún ló mọ̀ tó ẹ̀ lọ́dún. Ọlọ́dún ni wọ́n ó máa yọ̀. Àpátápàrà ewì túndé ó yẹ̀rù ẹ tẹ̀lé mi ẹjẹ́ á lọ èsì àkókò ni mò ń rè. Nílé ọmọ Bọ́láńlé Ọlájùmọ̀kẹ́ ọmọ Olútáyọ̀ olúwájọ́ mi lójú ó mọ́délẹ̀ bí òyìnbó rẹwà bí ọ̀lẹ̀lẹ̀ àwẹ̀ aya wisdom ń bá yín chukwu ọ̀kan làwọn lè mí kí lọ́wọ́lọ́wọ́. Ọmọ abiyamọ ire mọ́mísì rẹ̀ Elizabeth ayaba Àlàbá ó ní kí ọ dáadáa wisdom ní iṣẹ́ ọ̀pẹ̀lẹ̀. Your big brother Ọláwálé Ọlátúnjí and your junior ones Ayọ̀mídé Olúwaṣeun pẹ̀lú Ọlárẹ̀wájú. They are all wishing you long life and prosperity. Ọ̀kan làwọn ó yẹ járe ilé bàbá tó bí ọlọ́mọ mo ní o gbéra kó o gbé bọ́dì sókè. Ńlá o ọmọ èsì àkókò ọmọ eléṣẹ́ ọba ọmọ ajílà oòrùn ọmọ òrùnrán kẹrẹ gorí àkété ọba ọmọ olóró gbàmú ni kó ṣe bẹ́ẹ̀ kó dá tíá ọmọ aláìkúnlé àdéwúre ọmọ òrìṣà òkè jẹ́mílà kí mi dàbí olúléyìí kó o bá dàbí olúléyìí kó o bá níwà bí olúléyìí sí kọ́. Ǹlẹ́ ọmọ òkè mòye ọmọ ìlú olíkàrà ọmọ ayíkàrà kọ́mọ olíkàrà jẹ́ ọmọ agbòwúrọ̀ bí òjò ọmọ ajífọjọ́ gbogbo dọ́lára bí èèpin okú ọdún okú yèdún ọdọọdún ní sápó orúwé ọdọọdún lèrú wá ń wà. Àwọ̀ títò tó bá mú wáyé ní òmù padà lọ sóde ọ̀run ọmọ aráyé ò ní pa ọ́ láwọ̀dà ọmọ aráyé ò ní bínú rẹ wọn ní bà ọ́ láwọ̀ jẹ́ láṣẹ Ọlọ́run ọba. Happy birthday to you na and I wish you long life and prosperity. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.